I want to do breaking news. Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga o. Ẹ jẹ́ ń dá ẹ̀rín kan pa yín. Tó bá máa ṣe é ṣe, ẹ jẹ́ ń gbọ́ ní comment section. Mo fẹ́ kí làákàyè náà àti títèmi kó papọ̀. Kájọ sọ àsọyé pọ̀. Nọ́mbà ní àṣẹ̀gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì o. Wọ́n ní third ritual. The third kìíní kan ritual fún ti Naomi. Ó ti ṣe first, ó ti ṣe second. The third one tán ni wọ́n fẹ́ ṣe kí Naomi lè kó wá sí ààfin. Ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá? Nọ́mbà ní ẹni tó máa ṣe pé ẹni tó máa ń ṣe pé bá wọn ṣe pé Ashley pẹ̀lú àwọn tó máa ṣe kíní yẹn pé ó ní páàtì tí Ashley máa take nínú kíní yẹn nínú third ritual tí Naomi máa ṣe tó máa fi relax one tó máa ṣe tó máa fi wá sí ààfin. Ṣé mọ̀ pé wọ́n ní tó wá dé ní mò ń padà sí UK ọ̀rọ̀ Naomi nìyẹn ọ̀rọ̀ Ashley nìyẹn o. Gbogbo ìgbà tí kábíyèsí ti ń sọ fún ọlá mò ń lọ padà sí kíní kò dẹ̀ ní lọ. Ó yìí ṣe kúbẹ́kúbẹ́ ní a lọ sí Láfògìdì family a tún padà sí àdó kábíyèsí. This time around ní kábíyèsí wá pé wá wọ́n ní the third ritual kíní kan tí moon ritual wọ́n ní the third moon ritual tí Naomi fẹ́ ṣe pé ó ní ṣe pẹ̀lú pé àwọn Ifáṣìrà ní Ashley náà kó ní ìtò máa ṣe nínú ẹ̀. Nọ́mbà ní ó ní tí Ashley máa ṣe nínú ẹ̀ pé tó bá ti ṣe pé tí ò bá sí Ashley pé wọ́n ní lè ṣe o because òun ló máa ṣe páàtì kan nínú iṣẹ́ yẹn. Ló bá di ó sọ sí ni lẹ́nu tó buyọ̀ sí o. Ní kábíyèsí wá pàṣẹ fún Ashley the third moon ritual tí wọ́n fẹ́ ṣe láàfin tí wọ́n lọ ṣe páàtì tiẹ̀ kó tó lọ sí padà sí UK o. Wọ́n ní bá Ashley ṣe gbaná jẹ ní pé Ọlọ́run ò ní jẹ́ kóun ṣe Ọlọ́run ò ní jẹ́ kóun ṣe gbá Ọlọ́run ò ní jẹ́ kóun ṣá o. Kábíyèsí ní òun tọrẹ mo pa àṣẹ yìí àwọn Ifáṣìrà náà pa àṣẹ pé tó bá ṣe pé gbàdúgbàdú àgbà owó àgbàdo lọ́wọ́ kíní pé kó lọ bá àwọn Ifáṣìrà kó sọ pé òun ṣe ń gbòjẹ wọ́n ní wọ́n wá parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ o torí wàá sọ pé ìwọ ló mọ̀ ọ́ ṣe ìwọ ló ṣe kíní wọ́n ní iṣẹ́ èrè ni wọ́n dẹ̀ ti sanwó ẹ̀ fún ẹ̀ ó dídọ̀ ọ̀pọ̀lọpọ̀ parí iṣẹ́ ẹ̀. So dáwà ń gbọ́ pé ó ní Ashley ló máa bóun fẹ́ dìfà òun máa dìfà ara òun bóun fẹ́ dìfà ara òun so that kí tóun bá fẹ́ lọ ṣe irú kan bẹ́ẹ̀ àwọn alálẹ̀ wọ́n á sọ pé ètùtù owó ò gbà pé ètùtù ò gbà tóun bá fi dìfà ara òun wọ́n ní nǹkan tó bá kábíyèsí lérí nìyẹn kábíyèsí ní wọn bí mẹ́tàlẹ́ẹ̀dá. So wọn àti kábíyèsí ló wá lọ́mọ àárín ibẹ̀ yẹn o so kò wá yé wa wọ́n ní dandan ní Ashley ló máa ṣe páàtì yẹn òun náà mo máa ń béèrè pé ṣé without Ashley nǹkan máa ń bẹ lọ́dọ̀ àwọn ní traditional yìí o. Bíbélì sọ wípé gbogbo ohun tóun dá sáyé yìí dáradára ni kò sí ìnira kò sí nǹkan yours truly ṣàdúrà ṣàbí tó bá ti ṣe prayer tẹ́ mọ̀ pé ẹ̀ẹ́dẹ́ṣẹ̀ ni ó di dandan ẹ̀ṣẹ̀ àdúrà máa gbà aláàánú dẹ̀ ni aláàánú lọ́lọ́run tó bá dẹ̀ ti rẹ́dì púlù wa lọ́wọ́ ẹni mo fẹ̀mí mi lé gbogbo ohun tí òbí bá ṣe é ṣe all impossibility come and make it to be possible to be reality èèyàn gbàdúrà rú Ọlọ́run dẹ̀ ń gbọ́
Èwo dẹ̀ ni kán ní kọ́ta àyàn pé nǹkan téèyàn fẹ́ fún rere tí àwọn ọ̀tá ò dẹ̀ fẹ́ kó já sí rere. Ohun gangan náà ni kó wá ṣe by force by fire. Torí ẹ̀ mo ṣe sọ fún ẹ̀yin èèyàn wa pé kí mo fẹ́ pa yín lẹ́rìn-ín. Kẹ́yìn náà pẹ̀lú ọgbọ́n, ìmọ̀ àti òye t'Ọlọ́run fi jíǹkẹ́ yín. Kẹ́yìn náà kẹ́ bá mi sọ sí. Ṣùgbọ́n torí because eléyìí ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí. So ní nǹkan tá a tún gbọ́ tó tún jà ròyìnròyìn. Wọ́n ní kábíyèsí níbí kún ló lóko bí tàkúté ni. So nǹkan tá a tún gbọ́ nìyẹn. Nǹkan tó tún jà ròyìnròyìn nìyẹn tó ń fi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Báwo ni irú nǹkan kìíní yẹn ṣe fẹ́ rí ẹ̀yin èèyàn wa? Kẹ́ bá wa dá sí. Torí mo ṣe wà yìí, wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n kò ń jẹ́ ká pe àgbà ní wèrè. Ọ̀rọ̀ yìí àbí èmi tó bá mọ̀ pé Ashley ó fẹ́ lọ́wọ́ sí inú third moon ritual tí wọ́n ní Naomi máa ṣe tó máa fi padà sáàfin. Eléyìí lágbára o. Ọlọ́run kó kọ́ wa mọ̀ ṣe. Kí Ọlọ́run kó kọ́ wa láti mọ̀ ṣe. Torí eléyìí ó sọ sí ni lẹ́nu ó tún buyọ̀ sí o. A ti wá ṣe eléyìí sí. A ti wá ṣe sí ẹ̀yin èèyàn wa. A ti wá ṣe sí. Wọ́n ní kábíyèsí sọ pé Ashley ní kó má lọ sí UK o. Ṣùgbọ́n iṣẹ́ tó bẹ̀rẹ̀ wá parí ẹ̀ kó tó lọ. So nǹkan tó jọ ń fà kò ṣeé kó o tí kábíyèsí àti Ashley ń fà. Ó nìyẹn o. Bí kún ló lóko bí tàkúté ni. Àwọn Ifáṣìràn wọ́n lè mọ nǹkan tó máa ṣe sí. Bẹ́ẹ̀ ni. Torí Ọlọ́run sọ pé nǹkan tí ò ṣeé ṣe Ọlọ́run ò tí ì dá sáyé yìí. Bẹ́ẹ̀ ni. Kò sí nǹkan tí ò possible níwájú Ọlọ́run. Can you imagine? Tógo bá ń jẹ́ t'Ọlọ́run. T'Ọlọ́run bá sọ pé Naomi ń padà bọ̀ láàfin. Ó di dandan. Ọlọ́run lè curse Ashley. K'Ọlọ́run dẹ̀ lò kó ṣiṣẹ́ yẹn nírọ̀wọ́rọ̀sẹ̀. Kó má ti ẹ̀yí rí ẹ o. Ọlọ́run dẹ̀ lè lò pé tó bá ti ṣe tán, kó ṣe wá come back to her senses. That is my God for you. Ọlọ́run ò dẹ̀ dá ẹni tí òun ò lè mú. Bẹ́ẹ̀ ni. Torí Bíbélì fi yé wa pé gbogbo nǹkan tó Ọlọ́run dá sáyé yìí pé dáradára ni. Ẹ̀yin èèyàn mi, ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Ẹ̀yin onílàkàyè, ẹ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Ẹ ṣé o. Àwọn èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ. Yes, mo mọ̀ pé ọlọ́gbọ́n jùlọ ni ẹ jẹ́ kó yé mi ní yékéyéké. Ẹ ṣé o. God will bless you all. Amen.